àwa tí gómìnà tí wọ́n bá a sọ ní ìpàdé tèmi náà jẹ́ ọ̀kan nù wọn tí mo wà bẹ́ẹ̀ ni pé àwọn 51 o àwọn ni wọ́n lọ sínú ẹgbẹ́ APM tí wọ́n lọ jẹ́ olùdíje ń bẹ̀ tí gbogbo àwa tí ó kù tá a dúró tá a fi mọ wo bí nǹkan ṣe ń lọ láti lè ṣiṣẹ́ fún wọn adabi coalition so àwọn ni wọ́n jẹ́ so at the end of the day kò ní jẹ́ pé kò ní sí àǹfààní fún wọn láti lè dìbò ṣùgbọ́n lójijì láì bẹ́ẹ̀ nìkan kan sọ láì lágbàlagbò tí gómìnà sọ pé àwọn fẹ́ ṣe ààrẹ kò sínú àjọsọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe sọ ẹni gómìnà àti ọ̀gá tèmi jẹ́ tí èmi jẹ́ olùbádámọ̀ràn fún lórí ọ̀rọ̀ ìròyìn àti personal assistant fún ẹni wọ́n jọ wà ní gbogbo wa náà la dẹ̀ ríran rí gbogbo bí nǹkan ṣe lọ àmọ́ kò sẹ́ni tí mọ́ndàlá òwú sẹ́nìkan wà tí mọ́ndàlá òwú ní kò sábúrú inú kémi rò pé ok gómìnà wa náà nìsín nígbà tó ṣe gómìnà ọdún mẹ́jọ tán ìdí tó hàn sí wọn tó lè mọ́ hàn sáwà wọ́n rò pé àwọn tún lè mú ààrẹ mọ́ wọ́n dẹ̀ jáde fún ààrẹ kò sẹ́ni kankan tó sọ pé tó wá mú ọlọ́ta lórí pé wọ́n jáde fún ààrẹ ṣùgbọ́n pààrọ̀ wa láàánú ọ̀gá tiwọn náà lóun náà fẹ́ ṣe gómìnà pẹ̀lú gbogbo àdúró tí tẹ́yìn náà tẹ́ tọ́ka sí gbogbo ọdún tí àdẹ̀fi ṣe tí gómìnà tọ́gà fi ṣe deputy national chairman national vice chairman gbogbo àti alábùjá àlọ́ Òṣogbo láti fi lè bá gómìnà mú ẹgbẹ́ dúró iṣẹ́ tá a lọ ṣe nìyẹn adẹ̀ dúró nígbà tí gbogbo àwọn tó kù ń gbalẹ̀ ẹ̀ tí ń gba bílí ẹ̀ tó ń gba dọ́là so òǹkàlùkù àwa dúró tí ó dẹ̀ pé kò sẹ́ni kankan tó lè tọ́ka sí wípé bẹ́ẹ̀ àjọ kan wà ó tí gómìnà ti sọ pé nǹkan báyìí ni kọ́gà lọ ṣe o tọ́gà ṣe nǹkan mi fún gbogbo ọdún méjèèjì tí à ń tọ́ka sí so èyí fi hàn wá wípé ọ̀gá dúró tán tọkàntọkàn pẹ̀lú gómìnà Makinde nígbà yẹn bó nígbà tí ó bá ti wá rí báyẹn tí èmi wálé mi náà fẹ́ ṣe gómìnà tí awo bá ti kì fún awo fún yẹ̀yẹ́ náà máa ń kì fún awo padà ní kò sábúrú nu pé tí wọ́n bá ti wà gbà pé gómìnà wa ò pé fún dìkan àbí kejì o a lè lo ẹni yìí o kò sẹ́ àjọsọ kankan kò sá pé jókòó pé ìdí báyìí la fi lo ẹni ìdí báyìí la fi lè lo ẹ̀yin ìjọ ta lọ declare ní party office ní ọ̀lẹ́jọ́ yẹn ni gómìnà announce Adékànbí tẹ̀ ń sọ yìí jọ ó dénú ẹgbẹ́ wọn ò tí ì wo oṣù mẹ́fà ṣé kò tẹ̀ wá sí gbogbo àtìmọ́ ṣe bọ̀ kankan tí gómìnà lérò pọ̀ máwọn tẹ́ àtijọ́ dúró fòdìdí ọdún méje pé ókè o ó yà torí pé ìjọba yìí fífù tó bá tẹ̀ wá jẹ́ pé àwọn ìdí kan wà tó hàn sí gómìnà tí ó hàn sáwà kò sábúrú nu kán pé wọ́n pọ̀ pé ókè o ìdí báyìí ẹ̀já lu ẹni báyìí ṣùgbọ́n kò sájọsọ kò sí àjọrò gómìnà kan mú wọn kàn mú ṣùgbọ́n tó bá jẹ́ mi ilẹ̀ yín sẹ́yìn náà ò ní bínú ó tó kẹ́rù sá ó tó kólówó ẹ̀ wà ṣùgbọ́n táwọn bá wá sátá wa tí ẹ̀ẹ́dẹ̀ wò pé ó ní àdìsáàfù pé ó yá mọ́ bínú. níta ìsọ ni pé n tó fa ìbínú látọ̀dọ̀ ambassador Arapaja nìyẹn. bó ṣe rí nìyẹn àdìsáàfù pé mọ́ bínú òkè ìdí báyìí ló fà níta ìsọ yìí ti ṣe òṣèlú nísìnyí gan ìjọ yìí tí àwọn tí wọ́n ń pe àwọn ní nǹkan lónìí gan inú abẹ́ ìṣòkòtò bàbá wọn náà wà so ṣé kò wá ní mọ tó dáa fún rẹ̀ kò mọ tó fẹ́ fún rẹ̀ ni so tó bá sí àjọsọ pé àmọ́ bínú o. èmi ò lérò pé eléyìí ó tó ohun tí ó lè nǹkan tó lè jọ sọ lábẹ́lé ni nǹkan mìíràn tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. kò yẹ tó bá yẹ pẹ́yìn wá gbọ́ tẹ́ ò gbọ́. a gbọ́ wípé wọ́n withdraw security personnel wọn. náà là ń sọ nígbà tí à ń bínú ó tó lẹ́tọ̀ọ́ kébì bínú pé mo fẹ́ ṣe nǹkan tèmi náà dẹ̀ dùn tíyìn fún gidi ọdún tẹ gbogbo tẹ́ fẹ́ gbogbo ayé gba G5 ọ̀gá mi nìkan ló wà pẹ̀lú nínú gbogbo àwọn NWC l'Abuja àwọn náà ló ń fún gbogbo àwọn G5 ní flag ó ní tán fi pé gbogbo àwọn tán pè sí ibi tán pè wọ́n sí nígbà oní national secretary kan fẹ́ lọ da Abuja tí àwọn Wike ní tán tí agáàsì tán ṣe gbogbo ẹ̀ àwọn tá a mọ àwọn tó wà ń bẹ́ẹ̀ téèyàn bá wà active níbi tó di ibi ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé ibi Abuja ibi à ń yanjú ẹgbẹ́ tó wà active tó dẹ̀ lè ṣe kí ló wá dé tí ò lè ṣe governance why téèyàn máa wà limited síbì kan pé òkè bí báyìí ló ti lè ṣe ẹtí gẹ́gẹ́ tí mo sọ so táwọn mo wá ń bínú pé ẹ̀ kàmí kún tí mo wá ń bínú tí ò dẹ̀ sí ìgbìyànjú kankan pé ẹ má bínú ẹ̀yà pẹ̀tù sínú ẹ̀yà ṣe tí gómìnà ò pèpè à ó dẹ̀ ẹ má bínú tí ò sí kankan ṣùgbọ́n the next ìdákọ̀ yìí ni pé ọlọ́pàá tí ẹ kó fún wa ẹ kò nìkan wá kó wọn ṣé mọ̀
àwọn kankan wà tí àwọn wọ́n withdraw ọlọ́pàá àwọn kankan wà táwọn èèyàn kì í understand anybody tó bá ti ibi tó ti wà ààbò tó ní tó withdraw aláàbò yẹn ó fẹ́ expose ẹ̀ sí danger ni that is the only simple interpretation tèmi ní fún nìyẹn ok ibi báyìí mo lọ́lọ́dẹ tí mò ń lò ẹ̀dẹ̀ ní ọlọ́dẹ ń kó kú òun bẹ́ẹ̀ kì í ṣe pé fẹ́ fún mi so ìtẹ́ sọ ni pé n tó bá ṣe mí kó ṣe mí ni tó bá yẹ pé tá a bá jọ ṣiṣẹ́ fún dídí ọdún méje tí a dẹ̀ dúró lórí ẹsẹ̀ tá a fìjọ kan ṣe nǹkan míì gbogbo tá a ṣe ní 2023 gbogbo èèyàn náà lórí. aláàbò lẹ wá ń lò báyìí. ọlọ́run tí ẹnìkan bá lóun ò bá wa ṣe tí ẹnìkan sì lóun fẹ́ bá wa ṣe tí a dẹ̀ lọ́lọ́run. èwo lẹ wá ń pàṣàmọ̀ gbogbo tẹ́ ẹ ti ń sọ tẹ́lẹ̀ ni ẹ ń ṣe sàn láàrin àwọn lẹ ń bá ṣe báyìí. tí ẹnìkan bá lóyún òun lọ́lọ́pàá òun withdraw ẹnìkan ló ń produce ọlọ́pàá. ta ló ń produce ọlọ́pàá. ìjọba àpapọ̀ ní ìṣẹ́nìkan òṣèyìn òmò ẹni tó òkè ta ló ní olórí aláàbò. èmi máa ń fẹ́ kéèyàn kó sọ̀rọ̀ tó ní rìsíìtì lórí ètò ni. rìsíìtì náà ni pé ìjọba àpapọ̀ ló ní gbogbo ọlọ́pàá wọ́n sì ti kó ọlọ́pàá fún wa pé òkè tó bá yẹ pé ọlọ́pàá ní withdraw méjì á tù dá lè ×3 ×4 rẹ̀ ká kó fún yín so tí èèyàn bá tẹ́nìkan bá kaṣọ lọ́rùn wa tẹ́nìkan sì rò pé ẹni yóò ládùúgbò agbàdúró tì kò dísáàfù. ìjọba àpapọ̀ ti fún yín lásọ padà tó sì kaṣọ fún ọlọ́pàá fún yín mélòó wọn fún yín báyìí. ẹ̀yìn máa kò sí ní láti mọ̀ yín o bíbù bá fógún wọn láwọn ò fún wa àti wọ́n ti fún wa ní ìtòtò wa. inú ẹgbẹ́ wo lẹ wá wà báyìí. inú àti kò ṣe rí. inú ẹgbẹ́ wo lẹ wà báyìí. ẹ mọ̀ kó jíde ni wá nínú ẹgbẹ́ PDP. ok gbogbo yín sì mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú PDP lọ́wọ́ báyìí amọ̀gùn tí INEC fún ní access code tí yóò upload candidate. eégún wo ni INEC fún ní àrẹ̀mọ̀gùn tí eégún wo ni INEC fún ní access code. ọ̀rọ̀ wà ní ẹjọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwa eégún àwọn Wike Bọ́lárùmí àwọn náà gba access code. àwa tá a jólùjíde nínú ẹgbẹ́ PDP ní igun tí ọ̀gá wa ṣe táwọn tí ì access code. àwa ti sọ pé ibi tọ́gá wa bá ti lọ lẹ́yìn lọ làwa ń lọ gbogbo wa kọ́lápátá throughout the state tèmi náà jẹ́ kan bẹ́ẹ̀ lólúyọ̀lé. ọ̀gá yín mà ti ṣe medical pẹ̀lú APC. kò sábúrú àbí ṣé ok ẹ mọ̀ gbọ́ APC tẹ̀yìn fẹ́ mọ̀ ṣe ní ọ̀gá yín ṣe medical pẹ̀lú APC ṣé ti gbà pé bàbá Tinubu làágán ṣiṣẹ́ fún 2023 ni tí gómìnà ṣì wá tán ṣáájú tí gbogbo wa tẹ̀lé ṣé ti gbàgbé ni. ẹ wàá jáde takẹ ẹ dákọ Tinubu equity lẹ sọ. àwọn tó lọ ṣe rí olóṣèlú làwà oníròyìn lẹ́yìn bọ̀ làwọn sọ pé equity ó ti yọ olóṣèlú tó jẹ́ equity ẹ̀yẹ̀ wọ́n wọ̀rí pa ntí ọba lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ mọ̀ sí ṣùgbọ́n àwọn náà sọ fún wa. aráàlú lẹ́tọ̀ọ́ èmi kọ́ agbára àlù mò ń lò. òun náà là ń sọ aráàlú mọ́ òun náà yẹ fi rìsọ́ọ̀tì tẹ rí yẹn. ok ẹ ṣáà rí rìsọ́ọ̀tì yẹn. ẹ wá fẹ́ kan wá fẹ́ darapọ̀. àwọn pé kò sábúrú nu kí àbí ṣá ok ẹ mọ̀ gbọ́ ẹ jẹ́ tún fi ojú bí wò nígbà tí bàbá Buhari tọ́jú ọdún mẹ́rin bó ló ṣe wá yẹ kó rí lára tiwa káwa ní ọmọ Yorùbá tiwa o lẹ́kọ̀ọ́ létí lẹ́ńbí kóun wá kó lo mẹ́rin kódà àwọn gan la ń fìyà fẹ́ fìyà jẹ ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá la fẹ́ fìyà jẹ. n tẹ́ ń sọ ni pé kò tiẹ̀ tọ́ kó jẹ́ kí ọmọ Yorùbá kankan sọ pé òun tó fẹ́ jà. ègé sí ok ọmọ ilẹ̀ Yíbò mélòó ló jáde tako Peter Obi ẹ̀dá kọ̀ kan Àtìkù ẹ̀dá kọ̀ ọmọ ilẹ̀ Haúsá tó tún jáde tako ó ṣe wá jẹ́ tiwa ní òdà yàtọ̀ so kò sábúrú táwọn náà bá wò pé kí mẹ́rin kí ó di mẹ́jọ kí Yorùbá náà lè parí sáà tọ̀dọ̀ tiwọn náà kádẹ̀ tó wá mọ̀ wo ibòmíì kò sábúrú nù ẹ̀ so tó wá jẹ́ àwọn ìròyìn tí ọ̀gá wa rí nìyẹn àtàwọn nǹkan míì bóyá tó ń wò pé bí gómìnà president ṣe ń ṣe because irú àwọn àbúrò tiwa tí wọ́n wà ní school nísìn láyé institution náà ń gba lónù àbẹ̀wò tí ìfẹ́ rí wẹ̀ kò ṣẹlẹ̀ rí so wáyé gbogbo àwọn kan táwọn náà rí nìyẹn bẹ́ẹ̀ ni so wáyé gbogbo tán rí náà ni ẹ wo oríire tá à ń sọ yìí nísìn àti bẹ́ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ nígbà Chibok lónìí nísìn gan náà lè sọ bí àwọn Chibok gan ti tán bí àwọn tí wọn rí wọn gbàtọ̀ bóyá sì wà ń bẹ̀ bóyá sì sí ń bẹ̀ ṣùgbọ́n ilé yìí nísìn báyìí bó tẹ̀ yẹ kó pẹ́ bọ̀ aṣáàdùpẹ́ wọ́n ṣàpadà wọ́n ti wá ìyẹn fi hàn wá pé gbogbo àwọn tó kù sí náà a sọ pé ibẹ̀ nìkan náà ni o gbogbo àwọn bíi tó kù sí láwọn ìjínigbé kù sí a nígbàgbọ́ pé Ọlọ́run tó yọ àwọn
tó lo bàbá Tinubu láti yọ àwọn èèyàn kèkó lórí ayé rẹ̀ a nígbàgbọ́ pé ilé òdi Chibok so definitely gbogbo àwọn tó kù náà ń ó jáde. ẹ nígbàgbọ́ nu Tinubu kó kájú ẹ̀. bẹ́ẹ̀ni. fúndi eléyìí kókó ọ̀rọ̀ tó wà ń bẹ̀ náà ni wípé. kókó ọ̀rọ̀ ni pé ibi tí Taofeek Ọládẹ̀jọ Arapaja tí bá ń lọ tó bá ti lọ gbogbo àwọn adájọ́ jíde nínú ẹgbẹ́ PDP nípìnlẹ̀ Ọ̀yọ́ àti sọ pé ibi tó bá ń lọ o ibẹ̀ là ń lọ. ọ̀pọ̀lọpọ̀ táwọn wípé Arapaja bó o pé èèyàn mélòó ló kù lẹ́yìn Arapaja gan. ṣé àwọn ẹni tí paper weight. ṣé àwọn ẹni tí. kẹ́kẹ́ tó dáhùn béèrè bẹ́ẹ̀ dáhùn ẹ̀ pọ̀ ní South East tá a mọ̀ yìí pé foundation ibi tí stronghold honourable Arapaja abansọdọ Arapaja àti ń ra àwọn kọ̀ọ̀kan náà tí ń jáde ńbẹ̀ tí wọ́n ń sọ yìí pé àwọn ò tẹ̀lé abansada lọ o bíi local government chairman tó wà ń bẹ̀ àtàwọn kọ̀ọ̀kan ti jáde pé àwọn ò tẹ̀lé abansada lọ pé APM Seyi Makinde ni àwọn ń tẹ̀lé kí lẹ fẹ́ ìdáhùn tẹ fẹ́ dá. ṣẹ́rí nǹkan kan wà tí àwọn èèyàn wọ̀ wọ́n ní sẹ́yìn ọ̀nà fún ọ̀nà ọ̀run ni àbẹ́ mọ̀pọ̀ náà fún ọ̀nà ọ̀run ni ṣé tó wà ní local government chairman gẹ́gẹ́ bí ẹ ṣe dárúkọ tàbí tó wà ní councillor tàbí tó wà ní vice chairman àbí kan ẹ bì pé kò ní yóò fi tó ń jẹ yẹn lẹ̀ ṣé tẹ bóyá kankan ò sí ẹ̀yẹ yín gan ṣé local government chairman tẹ́ ẹ̀ sọ yìí àti vice àti gbá àti secretary àti kan ṣé àwọn pé ọ̀gá ní local government yẹ kò ṣéun ló yan kankan nu gbogbo wọn gómìnà ló yan gbogbo ẹ ó ní mò ń sọ níta gbagba yín tí mo mọ̀ ní mò ń sọ tóbi even àwọn kan gba slot super 30 àwọn kan gba 20 wọn fẹ́ yọ kan sókò ọ̀gá ẹ sì ní pé àjọ wà lóòótọ́ àjọ wà ti dúró tìyìn ṣé táwa àjọ wà tá a dúró tìyìn ká wà á parẹ́ ni. ṣẹ́ṣe inú ìwé ilé ọ̀gá ni. etí òye ṣe rí etí òye majority lélẹ̀ tẹ bá ní pé èmi ò pé tó pẹ́ yìí wà ní chairman ẹ̀yin ò lọ ṣá wulẹ̀ retí ṣé òun lè fi ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń sọ yìí náà ń pọ̀ gà lẹ́yìn ẹ má bínú tá à ń jẹ ni o tá à ń jẹ sí ṣàgbántí á jẹ o tí a wà pẹ̀lú yín o ànífẹ̀ẹ́ yín o àmọ́ tá à ń jẹ ló fà á o. ẹja polówó ọjà. bó ṣe ń lọ pẹ̀lú Tèmítayọ̀.